ó dẹ̀ ti Letike ṣé pé kéèsì ti wà báyìí ṣé ó pé a ní kéèsì ṣé pé Lawal ti finally gbé Fola lọ ilé ẹjọ́ human rights sọ yẹn fún wa láti last week ó ga ó deep gan. Something we are listening. Lawal ló pé Fola lọ sí court. Mr. Lawal, wow. First thing nìyẹn tí màá kọ́kọ́ clarify fún yín. Ó ti tán. Ló pé Fola lọ sí court. Which is fine. Eléyìí tí ó wáyé lénìí. Okay, ó wá fi close sí. Ó ní eléyìí tí ó wáyé lénìí. Lélẹ̀ tó wáyé ní èní yìí. Kò burú. À ń gbọ́. Ọ̀nà yẹn. Yeah. Àwọn lọ́ọ̀yà Dorcas. Lọ́ọ̀yà tèmi báwo the judge, my lord, the judge on the phone, my barrister on the phone. Báwo lèmi tún ṣe ní lọ́ọ̀yà? Oh my God. Okay, Letike. Continue, we are listening. The judge. Àwọn ni wọ́n reply ní at Friday àbí. Wow, Friday and weekend. Okay, you were there. I see. Wọ́n reply ní Friday àbí weekend. Mo ṣe lórí bí kí n kọ pé Fọlá pé ó jẹ́ wá rẹ́rìn. Kò bá fẹ́ rẹ́rìn yóò, but we're not gonna get her involved because I know you need a voice desperately. Kubu, continue. We are enjoying your judgment. Judge, court. Reply. Lawyer reply ní weekend. Ìyẹn lọ́jọ́ Saturday àti Sunday. Wọ́n wá dálé ẹjọ́ lò àbí bẹ́ẹ̀ kọ́. Ó ga o. Wow. Àwọn lawyer yẹn náà wọ́n dẹ̀ try o. Wọ́n ṣiṣẹ́ ribiribi. Continue. Yes, lawyer Fola rather. No reply. We are Friday. Not just a reply. Our was a court in it. Reply. No lawyer, Mr. Lawal. Hold on 1 second. Can you play advert lọ́dọ̀ àwọn tó ń gé video? Ẹ máa gbọ́ bí yìí o. Wọ́n bọ̀, ẹ gbọ́. Reply yẹn ló mú lọ́ọ̀yà Mr. Lawal. Máa sọ̀rọ̀ wí. Ẹ fún wa ní kéèsì yìí náà. Ẹ má wọlé. À ń pè wọ́n direct. Nikki Benson. Na fún mi sí à. Reply yẹn fún wa lọ́pdate náà. Àwọn wèé. Àwọn aṣòṣì máa mọ̀ Facebook. Tètè pé wèrè yí àbó lórí burúkú ni ẹni wèrè gbajúmọ̀ òṣì. The person you're calling is on another call. Please hold or try again later. Daddy, èmi ni Anamaya. Okay. Ṣé irọ́ ó fojú hàn pé ni wọ́n ń lò láti máa fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn? Àjíwọ́n máa. Ibẹ̀ yẹn ló dùn mọ́ mi jù. Ibẹ̀ yẹn ló dùn mọ́ mi jù Ọlọ́run. Ibẹ̀ yẹn ló dùn mọ́ mi jù. Number 1 ni wípé reply yẹn tó ń sọ yẹn. That reply tó ń sọ yẹn. Wípé reply yẹn ló jẹ́ kí hello. Because
You guys didn't know that there's going to be a reply. You thought it was going to be one of those your nonsense àti àwọn rádaràda tẹ́ máa ń ṣe bí kẹ́ dọ́gbọ́n lọ sápamọ́ sábẹ́ ibì kan kẹ́ wá máa send àwọn lẹ́tà wèrè káàkiri sáwọn ènìyàn. And then from there, when you do that nonsense, you try, those rubbish that you do. You know now. Which drama? We don't need any money. We don't need any money. Is it your motherfucker money or is it your motherfucking mother's money? Are you Odosians? Are you the one inside Dodo Nation? It is our money. We own this money. Our money. Okay? You do your own case here. However you want to do it. Allow us to do our own case with our money, not your money. Continue. Ṣẹ́nu títí yín ni ká ṣe ẹnu wèrè gbajúmọ̀ láti wá fẹ́ gbóòtọ́. Ẹ̀yin that you don't have any credibility. You that you told us that there is no case. Is the author now going to come from your mouth? Because me, I am not understanding. Is this the author now? Because everything you are saying here, I have already told them. Anyone that watch my show, they will know. Ẹ̀yin lẹ ń parọ́ fún wa látọjọ́, ẹni kò sí kéèsì. Ẹni kò sí nǹkankan. Mo dẹ̀ sọ fún yín mo lọ́rọ̀ tó wà nílẹ̀ mo ló máa skẹngẹlẹ́jọ́. Mo ní mo ti gba sáànù tì yẹn. Is that not what I told you? Yes. So what are you talking about? Torí ọ̀rọ̀ ayé yín kò fẹ́ yé wa mọ́. Wèrè gbajúmọ̀ àti kejì òpònú. Ibi tó bá yẹ ká ti bọ́ tá bá ń bọ́ òpònú ńbẹ̀. Ṣé rí pé ó lágbára? Wèrè ṣe wá pọ̀ ní orí cyber báyìí ná. Ẹ wá gbà wá lọ́wọ́ àwọn wèrè. Your bone of contention right now, the only focus tẹ́ ní lọ́wọ́lọ́wọ́ tá wà báyìí ni the money. What is your own business with the money now? Kí ló kàn yín pẹ̀lú owó wa? Owó wa ṣe kàn yín. Àti wípé ẹjọ́ o, ẹ bá wa bí Lizzy Anjorin léèrè o. Ṣé bèrè ò fàjà? Elizabeth Anjorin, it's just a question. I'm just asking a question. Why are you so pained? Because I heard the one place, if you don't take crop video, don't ṣe, Mumbo. Hello? Èpè ò lè mọ́ ọmọ títí ẹ, kò dẹ̀ ní bá mi dá fún ẹ, ayé ikú Florida, kò ní bention fún. Bó ṣe sọ pé ò lè mọ́ ọmọ títí ẹ yẹn. Àwọn ọmọ wo wá lè pè máa mú òjò nítorí ọlọ́. Olórí burúkú ọmọ òfò, Elizabeth Anjorin. Èpè ò lè mọ́ ọmọ títí ẹ torí pé kí ni ẹ? Torí pé kí ni? Kí ni tó special nínú Florida tí ó special nínú gbogbo àwọn ọmọ tó kù? Ṣàngó lákàyé ló máa fẹ̀ jẹ ẹ̀wẹ̀ tó máa pa ẹ́ dànù. Kò dẹ̀ ní yẹ. Àbólórí burúkú làwọn eléyìí ni. Èpè ò lè mọ́ ọmọ tó. Ká dáa fún ọmọ tó bí níbi tó wà. Tó máa ṣì jáde. Tó wà nǹkan bí ṣe tó lè fa dírámà tó ń ṣe yìí. Ọ̀rọ̀ láàárín ọkọ àti ìyàwó tó. Àbólórí burúkú ni yín ni ṣèṣe pé ẹ̀yà wèrè. Pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. Are you listening to these morons? Kéèsì tó wà ńlẹ̀. Kò ń ṣe ẹjọ́ tó lè fa anything. Ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó. Which ọkọ àti ìyàwó? Ní ṣoríire lọ́pọ̀lọpọ̀. So it is now that you know pé ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó àmọ́ nígbà tó bọ́ síta. Hello. Hey, my lord.
tẹ́ wá request DNA test tẹ́ sọ pé àwọn ọmọ àlè ni wọ́n àbí ṣé kí mi ò fẹ́ máa lo àwọn evidence tó wà lẹ́ mi ò fẹ́ máa lò wọ́n fi ṣe analysis ni tó sọ pé àwọn ọmọ yẹn pé bàbá wọn ti kú wípé ó ń bá ipe làwa ń bá tọ́ ọmọ nẹ pé àwọn ọmọ àlè ni wọ́n hello mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́kọ àti ìyàwó tó yẹ kọ́kọ àti ìyàwó jọ sọ ni without the third party like Lizzy Anjorin who happens to be the spokesperson for Lateef Lawal ní ṣe oríire lọ́pọ̀lọpọ̀. Ẹni tó ń sọ̀rọ̀ kì í ṣe lọ́ọ̀yà George orí Facebook lòun ọkọ àti ìyàwó àbó lórí burúkú làwọn eléyìí ni ṣe ṣọ́ pé kò ṣe pé àwọn pípù ìmúgbó kò burú continue. ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó tó relate mọ́ freedom. bẹ́ẹ̀ni. tó relate mọ́ freedom. ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó tó relate mọ́ freedom. Abẹ́ máa gbá wọn afọ́fun gbému. Ṣé ń gbá wọn aláìnírònú afọ́fun gbému. Òpònú ayírádà. Ọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó tó relate mọ́ freedom ni. Really? Okay. My lord, continue. We are listening to you. Olúkálùkù ní ìgbésí ayé àlàáfíà. Kò dẹ̀ ní bá mi dáa fún yín lọ́pọ̀lọpọ̀. Kó ní kálùkù ní ìgbésí ayé àlàáfíà. Àbáwọn iṣẹ́ yẹn ṣọ́ọ̀pá wọn. Mo ń wo náà nígbà tí mo ti rọra mo ká ọwọ́ lé ibi ọyàn báyìí. Mo wá ṣe báyìí. Nígbà tí wèrè yẹn náà tó pèrè Lizzy Anjorin olórí burúkú ọmọ tó máa ráyé ń ṣépè fún. Tó náà bọ́ síbẹ̀ tó níyẹn pẹ́pẹ́sẹ́ o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. We are actually hoping for settlement. Torí kò ní dá fún settlement. Hello? There will be no ayé settlement ò ní dá. Fola Tinubu must get justice for defamation of character towards herself and her children. And we must know who the father of her kids, who the father of those kids is. Àlàáfíà. Gbé ẹnu òṣì sọ́hùn. Mr. Lẹ́nu rúrùn, mo mọ̀ pé wà bí sí òpònú àgbàyà tí ò ní jèrè gbogbo àwọn ọmọ tó bí. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí, tó wà ní under voice, gbogbo àwọn ọmọ tó bí pátá ikú òjijì follow them. Ìwọ lórí burúkú afọ́fúngbému àgbà òfò rádaràdá. Tí wọ́n bá ṣe interview yẹn lénìí, olórí burúkú ara yín ẹ bọ́ síta. Ẹ ní kò sí kéèsì wọn lọ ilé ẹjọ́ kankan o. There is no hearing anywhere. You never see drama. Mo ní pre-show. Abópònú làwọn eléyìí. This is the pre-show. Hello? This is the pre-show of what is about to happen. Mo rí táwọn òpònú kan, àwọn dìdìrín kan, àwọn olùgbéyà BBC, NTA kíní kan ló ń bọ̀. Àwọn olùgbéyà Fẹ́mi Fálànà ni. Tọ́pẹ́ Àlàbí ni. Ẹ sọ fún wèrè tó lẹ́jọ́ pẹ̀lú wa, ẹbí lè resign that is in charge. Go and ask her. Wọ́n ṣàmọ̀ àbí wọn mọ̀. Ṣé kò yẹ kán fún wèrè gbajúmọ̀ ní gbogbo àwọn information yìí ni? Ṣé bò ní second in command? Àbí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá ayé wa gan. Kí ni position tí wèrè gbajúmọ̀ tó hold nínú ẹgbẹ́ ẹ̀yin second in command that has no information whatsoever? Second in command tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pè lórí fóònù. Hello, let me give you information.
about the ongoing case. Second in command fúnra rẹ̀ kò ní any information about the case. Wọ́n ṣe ń pè lórí fóònù ni. Second in command, my foot. Second in command, my sexy pussy. Àwọn olórí burúkú. Ìlú kan fẹ́ ṣe drama láti ìjọba owó ni kò dẹ̀ yé most people tó wà lórí platform rẹ̀. Ó ní ó kàn fẹ́ ṣe drama láti fi gba owó ni. Kò dẹ̀ yé most people tó wà lórí platform ẹ̀. I laugh out loud in Turkish. Allah nídìí owó. The next owó tó kàn ta fẹ́ gbà nínú donation. Wo 2,000 wo. Orí fóònù tí mo wà ló wà o. Mambo, jẹ́ ìfihàn ẹ̀.